kúlé o. Ẹ kúlé. Ṣé tèmi? Ṣé wọ́n rí ìwọ ni mò ń kí? Ò ní mo ṣe wọlé mi. Ṣé tèmi? Ṣé o fẹ́ gbá mi pa ni? Kí ló dé o pé ti tèmi lẹ́gbẹ̀ẹ́ mi ò dé? Ṣé kò yẹ kọ́kọ́ rẹ̀ sọ fún mi pé mi ò fẹ́? Tó bá wọlé kọ́ kí ni kí n ṣe? Àǹso. Tún mi wọ́ ọ̀sẹ̀ tó lè kí. Ọ̀nà wo ló fi wọ́ ọ̀tẹ̀ o? Nítorí pé ìgbà tó ń lọ láàárọ̀ ò fowó sílẹ̀ tí mo fi jẹun. Ebi ń pa mí láti aláṣẹ pé bóyá wà ní hunger strike. Ó wá dé wá tẹ̀lé pé ṣé tiẹ̀ kọ́ ṣé tí wọ́n ní. Calm down. Torí tẹ̀ náà ló jẹ́ lọ látàárọ̀. Mo fara ṣiṣẹ́ mo fẹ́ rí jìnnì jẹ́. Tó bá rí kan tí don't worry, I will surprise you. Ó pọ̀ sí ilé ẹ̀ má jẹ́ kó tẹ̀ ta. Gbogbo ẹ̀ mo kó fún ẹ. Ọkọ mi. That's why I love you. Jọ ẹ lọ lọ kó síbì. Mi ò ká. Wọ́n ti kó fún mi náà tó fún ẹ. 2,000 naira ló fún mi. Kí n fi jẹun látàárọ̀ kò kò lé tó ti rìn yẹ kó lé sówó lélẹ̀. Ọ̀rọ̀ dìrín òkú lè dùn mí. Gbogbo owó tí mo rí lẹ́yìn. Mo lọ́ọ̀rẹ́ òdùn mi sẹ́ẹ̀. Tẹ́bí kan tí ìyá ẹ̀ ṣe fún bàbá ìdíyẹ tí bàbá ìdílé yẹ ìyá rẹ̀ kùn lé. Bẹ́ẹ̀ni, nǹkan tí ìyá ẹ̀ yá ti ayọ̀lá tó ṣe fún bàbá ẹ̀ ìyá mi. Tó ṣe é. Ara nǹkan tí mò ń sọ fún ẹnìyàn pé kó máa wo àwọn fíìmù wàá rí ọgbọ́n kan àbí kejì kan ńbẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ máa lè sọ fún ẹ wo fámìlì yẹn báyìí orí bí fámìlì yẹn ṣe ń dùn. Everything will be fine. Daddy, wọ́n ní tí kò bá dalé ní ọ̀dà lọ́nà lágbára ọlọ́gbàmù ọlọ́ àpèsè ìyàwó tó máa ṣe bí ìyá fún tó máa ṣe bí ìyàwó aláìgbà ọtí gbọ́dọ̀ ní. Ó ṣe ọ̀hún mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ ó dà táìmù gan ti lọ wá wọ́n ká wọlé ká lọ sùn àbí. Badmus rí. Badmus. How far now? Nigeria wa bi tó wà wá as usual. Ọ̀dẹ̀ ò lọ bẹ̀ lọ́hùn. Ṣé wàá wà? Wọ́n wà ní tí wà. Báwo la abroad? Hotel.
Àwọn ẹ̀ tí máa get hotel fún ẹ̀ wọ́n bọ́ Nàìjíríà ṣó ti gbàgbé pé àjọṣe kékeré ni lẹ́yìn ìgbà yẹn tó àwa dé láti torí kó ti wá travel abroad sí aṣọ tó ní kí bẹ́ẹ̀ gùn tẹ̀ kí ló ṣe léèdè náà ló wà ókè náà. Ábà. Mi ò fẹ́ stress anymore, you're a family man. Forget stress jàre ilé ìlú ló máa dé sí forget it ilé ìlú ló máa dé sí ẹ. Ọmọ pàṣẹ lójú ẹ. No wàhálà náà tó bá dé Naija bí náà wà á rí yẹn jẹ. No problem now, no problem. You're always welcome, party me. I'm gonna to root you all right now. Yeah, so take care. Yeah, another one. Badmus. Bàbá ló ti pè é. Pẹ̀lú àjọ àṣìṣe àti máa wọ ẹ̀. Ẹ̀yin máa gbé bọ́wọ́ sí di ọ̀gẹ̀dẹ̀. Jẹ́ ẹgbẹ́ mi mọ̀ kọ́ tí mo ṣe. Tí ọmọ bàbá olówó máa lọ yàgbẹ́ sí di ọ̀gẹ̀dẹ̀. Jẹ́ ẹgbẹ́ mi mọ̀ kọ́ tí mo ṣe. Ẹ máa gbé bọ́ ọ̀rẹ́ tẹ́ bá gbé bọ́ wá. Ọ̀rẹ́ tẹ́ bá gbé bọ́ wá wà. Ọjọ́ ìlànà filẹ̀ aṣọ búra. Ó máa kẹ́ bó ṣe ń rò tó ń sọ ọjọ́ ìgbà sílẹ̀ látàárọ̀ yẹn mi ò dá sí ẹ mo mọ̀ fi ẹ́ sílẹ̀ ni nǹkan tí màá ṣe fún ẹnu mi ló wà nǹkan tó dàbí ń jẹ̀kọ́ àti èrò ló wà. Ọjọ́ tó bá tún rí ẹ nídìí ọ̀gẹ̀dẹ̀ ọjọ́ tó bá tún gbé wá sídìí ọ̀gẹ̀dẹ̀ kí ẹ máa tá ọjọ́ ẹ̀ múra. ọjọ́ yẹn máa fẹ̀dẹ̀ lábẹ́ kíkú ló ló kó ní bọ́wọ̀ rí tó dàbí kùkù tó rí èsì yẹn ní tí màá ṣe fún ọ inú mi ló wà ọmọ àlè ọmọ. Ayọ̀lá jókòó bóò ni ṣé dáadáa ni èmi mo ní kí èmi mo tún sọ fún bàbá Òjì pé kó wá rí mi ó ṣàlàyé àwọn nǹkan kan fún mi bọ̀ inú mi ò dùn sí i mo banújẹ́ lórí ẹ̀ báwo ló ṣe wá ṣe báwọn. mo ń gbìyànjú kí gbogbo ẹ̀ náà gún kò gún gbogbo ẹ̀ kò fẹ́ wá dàrú ra ṣá kò yé mi mọ́ ó kọ́ dí gan. bọ́ ó mọ̀ pé ẹ̀yin ọmọ ayé òde òní tẹ́ bá ti ṣe díẹ̀ báyẹn máa jìnnà sáwọn àgbàlagbà kò yẹ kó máa rí báwọn yín tó dáa ó ń fàdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ó ń fàdúrà bọ̀ ọjọ́ wa ti lọ báyìí bàbá ti jáde bàbá ọba bàbá nígbólóhùn èmi màá tọrọ bá rújú ó ní bá ṣe ń ṣe àmàbílẹ̀ lérè ni ọmọ mi náà ló jẹ́ ẹ̀ ó wá rí báńkó tó tí bàbá rẹ̀ bá sọ fún mi ó ní wá sọ́dọ̀ mi rárá ni. èmi náà mo ti rò náà bọ bí dáàdì náà ṣe wá bá yín náà ó dúdú dá náà ó sì dá náà. àmọ́ tó bá di ọ̀la màá padà pè ọ́ sọ̀rọ̀ mi yọ tí n bá bàbá nígbólóhùn tí bàbá bá sọ màá jẹ́ kó gbọ́ bóyá ètùtù ni bóyá ẹbọ ni bóyá nǹkan kan tá a bá rọra ṣe ọ̀rọ̀ ti níyanjú nù yìí tó bá ṣàdíjẹ́ màá jẹ́ kó gbọ́ kò sí wàhálà tètè mọ́ lọ á dára tọ̀ àwọn ọmọ ayé òde òní wá jìnnà sáwọn àgbàlagbà ní nǹkan wá bàjẹ́ tó wá ṣèṣù wá mi tí bá ti di bàbá rẹ̀ kò ní wá bá mi. Àlàyé wà mí ṣé wà lóòrí mi àbí mo kéré jù. Ìdọ̀rọ̀ nígbà tó fọ́jú má jẹ́ kójú ti fọ́ ẹ̀yẹ kó lọ́la àti ọdún èmi ló pé irú ẹgbà àti tèmi létí. ṣé ọmọ kan tí mo ń wò kí n síbẹ̀ kó lórí burúkú ni ẹ. ọmọ kan tí mo ń wò lára ẹ̀ sọ́dọ̀ pé ó fi hàn kan tẹ́ fẹ́ nànà mi ni o. ìwọ ọmọ táníkà ìwọ máa kú ṣe ìtí amúdá láti ń kọ́ta irú ẹ̀rọ gbà àti ọ̀rọ̀ tèmi létí ọjọ́ tó bá tún gbà àti mi létí ṣùgbọ́n ọjọ́ tó bá tún gbà àti mi létí ọjọ́ ìyẹn ló máa ń pé mo kéré lásán ni ṣùgbọ́n mo kàn kéré àwọn bọ́ọ̀sì ayé àbò rẹ̀ ìwọ mélòó la rẹ̀. kò sí kan tí mo ń ṣe. ó sì kó lọ́nà jàre lójú ọ̀nà.
Ngbà ní mi tẹ̀lé pé ọkọ̀ gbé ọ sókè ó fẹ́ gbà àti mi ọkọ̀ gbọ́ sókè ó fẹ́ gbà àti mi òun máa bá tiẹ̀ jẹ́ lé ṣọ́sígbọ́ lọ́wọ́ ti gbé rẹ̀ ló tẹ́. ẹbí ẹ̀rẹ̀ kọ́ ìwọ ó wà lá. ó máa bá tó ṣẹlẹ̀ ìyẹn ló ṣẹlẹ̀ ní pé ó ti ń lọ skul yìí ẹ̀kọ́ ẹni tó kọjú náà please and please mo bẹ̀ ẹ́ ní orúkọ Ọlọ́run bọ́ọ̀sì àti dúró tiẹ̀ báyìí ń sìn ṣe òkú ìkìlọ̀ bá wọn tó bá ti di ọ̀sán tẹ́ bá ti ṣe tán ṣe ó yẹ kéèyàn náà ti di láti iṣẹ́ ṣé o ti gbọ́ pẹ̀lẹ́ díẹ̀ ìdí lọ bá wọn bẹ́ẹ̀ nígbà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe bàbá o bàbá láyé àgbà aguru yẹjọ àmọ̀ rí ọ àbí kì í ṣe bìjà mi lélẹ́yìn bìjà mi mo mọ̀ rí ọ. Mo kọjá ládùúgbò mo bẹ̀rẹ̀ pé kí n jà kí bàbá òsì tó mọ̀ ọ̀jà. Bàbá òsì tó bọ́ ọmọ ìjà bíi ti bá wo. Ṣé ẹni jà sí síbì kan ni? Àdíjà olórí burúkú ni bàbá yẹn. Bàbá olórí burúkú ni bàbá hàn. Olóòtú ni bàbá yẹn kò ní kéré ọmọ ẹ̀. Òun kò ní kéré rẹ̀. Ìjà bí tó oníjà. Ọmọ ò ní kéré. Oníjà ti pẹ̀lẹ́yàn kan tẹ́lẹ̀ ni. Olórí burúkú ni bàbá yẹn o. Olórí burúkú ayé àtẹ̀yìn. Bí ti bá wo. Bàbá yìí tálákà ni kò ní kò rówó rí. Yóò ní kó má lò ó mọ́. Ìgbà tó fẹ́ àtìtọ̀rọ̀ ìgbà tó mú ẹ fẹ́ àtìtọ̀rọ̀ sí ni owó dénú ayé wọn. Ó wá dénú ayé wọn tán. Bastard idiot wá ní God láti fún àtìtọ̀rọ̀ tèmi létí ìyẹn lórí burúkú bàbá yẹn tí ò kọ ọmọ rẹ̀ rárá. Ìjàdí sọ láàrin ajé ni mú ni pẹ́kọ̀rọ̀ lọ́wọ́ mi. Ẹ̀yin mo bá wí. Ìjàdí èmi. Ẹ ń jà wèrègán nígbà tó pé rówó rí òṣìlẹ̀ ṣe Ọlọ́run abúlé fún yín Ọlọ́run fún yín ní àtìtọ̀rọ̀ tèmi ọmọ yín wá ní God láti fọ́ etí àti. Ìjàdí lẹ́nu rẹ̀ ò tí mo ń ṣe. Ìjàdí. Ìjàdí. Àìlówó lọ kò pa ní lórúkọ dá. Èmi Ìjàdí. Owó òṣì lè pa ẹ̀, owó ẹ̀bùrúkú lè pa ẹ̀, àìlówó lọ́wọ́ pa lórúkọ dá. Ìwọ́n tó bá lówó lọ́wọ́ rà pẹ̀lú chief bossman chairman olówó lọ́wọ́ ní bàbá alágbájá o. Olówó lọ́wọ́ ní bàbá alágbájá o. Àìlówó lọ́wọ́ pa lórúkọ dá ní mo lè lójú ẹ̀ lọ́tọ̀. Ìjàdí. Lọ́jọ́ ìgbé mo ti ń ṣe fọ́gá. Ó ṣe fọ́gá mi Ìjàdí. Ìbálẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ìjàdí. Sọ fún ọmọ ẹ olórí burúkú tó bí. Ọmọ tó bí ọmọ ìyá ọmọ òkú tó bí. Tó gbọ́. Mo mọ̀ fẹ́ o. Fi ọwọ́ kọ àti mi. Tó bá ti fọwọ́ kọ àti mi. Ọjọ́ ẹ̀ ni mo parí lórúkọ dà sí one of the prisoners. So, your brother had to talk to my father anyhow. Ṣé orin gbá ẹ̀ ni? Kí ló ń ṣe náà? Bílẹ̀ tí wọ́n jáde tó máa dánú tẹ̀kọ̀tẹ̀wà rí tó wá sọ̀rọ̀ tí wọ́n bá anyhow. Àlọ́ bá sọ̀rọ̀ bẹ́yẹn. So your brother had that gun. Kí ló tì? Iyì àtọ́lá tí mo Kí ló ìdí? tí mo pọ̀ sí ẹ̀. Ọ̀nà ní kí ni roundura bẹ̀ ní ìyẹn 20. Ìyàtọ̀lá my food. Bẹ́ẹ̀ni, ìyàtọ̀lá tó sọ yẹn my food. Yes. Ayọ̀lá ò tí rí kankan. You know I was not like this before. Ayọ̀lá ò tí rí kankan. Nígbà tó wọlé náà ló pẹ́sẹ̀ òsì méjì láti Maria ló bí Jésù ìtàn. tí mo crash. Maria ló bí Jésù ìtàn. Fẹ́ crash mi. Who knows? So I crash yẹ. So I crash ẹ̀sìgbà tí mo ti ń bọ̀ èmi ò crash. the more I went Ọmọ crash, yẹ́ tí mo fi the bọ̀ more ẹ̀. ti pọ̀ obsession. Ṣé ọmọ yẹ́ tí mo fi I bọ̀ don't ẹ̀? know. Wà láì. I don't know. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Ayọ̀lá. O tí rí kankan.
wàláì. Ó ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. Kò sí wàhálà Tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ṣó ilé á gbóná mọ́ ẹ. Okay. Ilé á di iná mọ́ ẹ lára. Tell that your younger brother. Anytime again, tó bá wojú popsi mi, máa wojú popsi ẹ̀. A jẹ one on one. Àbí wọn bí ẹ̀dá sẹ́. I swear to God. Ayọ̀lá wọn bí ẹ̀dá. A jẹ one on one. Ó tó bẹ́ẹ̀. O ní bàbá tiẹ̀, mo ní bàbá tèmi. Iyì tí mo ń bù fún bàbá tiẹ̀ ló yẹ kó bù fún bàbá tèmi padà. Kí ló dé tó ń pariwo náà? Tìbí dáàdì ẹ̀ ní àbúrò mi. Dáàdì ẹ̀ lóyìnbó, ó dùn mí fún mi ẹ̀ ti kú ni. Ìbá ní kókó lọ gún wọn lọ́nà ọ̀run bọ̀ mi fẹ́ ká lọ mi kú rárá fọ̀ náà. Wọ́n yìí máa bú àwọn tó yẹ pé tó jẹ́ àgbàlagbà ọ̀nù fáwọn pátá ló máa bú. So, o máa gbọ́ fọ́jú. Ṣé ìbọn ń dààmú yín ni? Ó bàjẹ́ o. Ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín o. Ó bàjẹ́, ó bàjẹ́. Àgbàlagbà ní mí fọgọ́ sí. Kọ́mọ kíkí à, dáhùn. Kọ́mọ kíkí ò lè kí ni. Ó bàjẹ́. Dádì. Kí ló ṣẹlẹ̀? Bá a ṣe ń gbọ́ nìyẹn o. Bá a ṣe ń gbọ́ kí ni? Kí irú ọmọ tó bí àmọ̀ bí ẹ̀fẹ̀ ra ẹni àmọ̀ fẹ́ ọmọ ẹni. Kí ló eléyìí èmi kọ́ bá lè kí ni? Ilé pé o kàn mú wá nílé náà nígbà tó bá adé ẹ useless òróbìnrin bí mú oṣù ló jẹ́ kiri obìnrin ọ̀tọ̀ lẹ́nu palẹ́nu dúdú lọ́la ò ní láì. Ṣé o mọ̀ pé kí náà tẹ̀ ń pè ṣé fìjàbí àbí kí náà ń pè ẹ́? Ṣé o mọ̀ pé látọjọ́ tí mo ti wà ń lé mi ò kó táwọn ẹgbẹ́ ti ń gbélé mi ò kọjá àyè mi jọ tó lọ́rùn mo fi torí Ọlọ́run bẹ́ẹ̀ má ní ọmọ mi lára ń lé mi ò fi ọmọ mi ò fi bẹ́ẹ̀ ṣeré o. Má parọ́ ọmọ ẹ̀ náà bẹ́ẹ̀. Bí wọ́n gbà tó o bá máa tó èjì mi ìwọ náà fọmọ tiẹ̀ wàá fi ṣe ìyàwó tí mi ìbá láya lọ́dẹ̀ ìyẹn ò fún ẹ ní kò fún ẹ lọ́rọ̀ sọ láti máa bá mi sọ. Akẹ́jà náà olórí ìtẹ́ ló dẹ̀ pé orí ẹ̀ ò pé over 30 years níyàwó lé ọmọ ẹran níláwọ̀ ronú pé àgbáyéjì o mi ti máa rí ìyẹn lọ́pọ̀lọ́ ẹ̀ kò mọ̀ tí ògbóbìnrin láìpẹ́ onídàmú àti bàbá ó ti lórí ìgbà mi ó fún mi òṣè yẹn lẹ́lẹ́yà idiot olórí kórì. Àti ọ̀pọ̀sẹ̀. Àbúrò ẹjọ́ yẹn kọ́ lélẹ̀. Ó máa ní o. Ọmọ kékeré àná ti padà dàgbà alágbà o. Ó pọ̀ sẹ́. Wọn ò lè kó obìnrin tọmọ yìí mọ́ o. Ẹ kọ́ mi náà sólẹ̀. Ṣẹ̀ráyé. Ó wà fún máa fọ́ ní sọ́ọ̀ láì. Ọ̀rẹ́ mi, jẹ́ kí n pàṣẹ tán. Pápápá. Ẹ pẹ̀lẹ́ kú ọjà. Ó àwa nìyẹn o. Ọjà yóò ṣàwọn ojú bá. Ó yẹ ká níbo ló ń lọ ti jàdí bá síbí yìí o.
Mo kọ́ ọmọ anywhere ń bí báyìí. Ọmọ fáàn gan. Ẹ bá ọmọ yìí kọ́. Ẹ bọ̀ wọn bàbá ẹ̀ lélẹ́yìí wo omi tó tún mi wò. Ṣọ́ àbọ̀mọ̀ yìí ti ẹ̀ ṣí èrè yìí. Wọ́n ọkọ ẹni àbọ̀wọ̀ bíráàsì ojú. Lọ́bọ̀ òṣìwò nìyẹn. Mo lówó lọ́wọ́ máa bọ́ ìjà. Olówó lóòrọ̀ ti sanwó gíga. Ipò owó ni bàbá mi ní. Ẹ bọ̀ wọn bàbá ẹ̀ ní. Ipò owó. O gbà tí mi ò ní àdáàdá. Èwo ló ṣù? Fún mi nọ́mbà. Ọwọ́ ẹgbẹ́ ẹ̀ ló ní kó lọ pè wá. Ọ̀rọ̀ ló ní ẹgbẹ́ lè. Àǹtí ẹ̀ máa fi ayọ̀ kí ló ṣe fún yín. Ṣé wọ bíráàsì ojú mi? Kí má bínú kó máa gbà sí mi. Dáadáa o. Ẹgbẹ́ tí mi ní jẹ́ yíyá. Ṣọ́ra ẹ̀ o, ṣé o kọ́ ọmọ anywhere bí? Àǹtí ẹ̀ máa bínú, ẹ̀ máa bínú. Fìjàbí. Ẹ fílẹ̀ tí ọ̀la. Wọ́n ní lọ jàre. Ẹ fílẹ̀ tí ọ̀la. Ọmọ iná mi bàjẹ́ bí jàbí. Ṣé mo kọ́ ọmọ anywhere bí? Ṣọ́ra ẹ̀ o. Ẹ fílẹ̀ tí ọ̀la. Ọ̀rẹ́ mi kò sáfò jẹ́ kan Lórí pé ọ̀rẹ́ bọ̀ ẹ̀ báyìí ní sáà lọ́bọ̀ fún ọba ẹ̀. Ibi tẹ́ fi ilẹ̀ sí náà ló wà kódà ó dá dúró níbi omi adágún in fact ẹ o má jẹ́ ká sọ̀rọ̀ lórí ìyá àti tẹ̀rẹ̀ bọ́lọ̀ ń gbà wá. Ọlọ́run wà lọ́wọ́ kan. àmì ó súnyàn o. Jídẹ́s ó kà fún ẹ o. Ó kàn fresh all the time. Ó wọ́n tí mo ti ń rí ipa tí mò ń gbọ́ ní pé gbogbo obìnrin Nàìjíríà ò ti fẹ́ gbogbo wọn tán. Ìmọ̀ ráyè yẹn. Ráyè gbogbo wọn ẹ̀. Ó ráyè ẹ̀. Ìwọ lélẹ̀ tí mo ti ẹ̀ dé yìí, fine babes mo fẹ́. As a matter of fact, lè pa. Mo fẹ́ to be precise. Don't worry. Tó bá jẹ́ pé lè pa ló fẹ́, ó jọ̀rọ̀ mọ̀ bó ṣe pa bó ṣe ọ̀fọ̀ àìsíṣà ni. Ojú mọ̀ pé èmi ò dàbá àwọn kan tó ń pẹ̀pẹ́ o. Àtàló Èmi ò sí lọ́dà kan tó obìnrin o. Ẹ kúkú kọjú sí wa kẹ́ bá wa sọ̀rọ̀. Ayọ̀lá ni. Tó wá jẹ́ fọ́ọ̀tì tèmi ni. Ọ̀rẹ́ wa bó ṣe wà ẹ́ ti ẹ̀ fojú. Ṣé wàá kàn fún òkú ẹ̀ ní àwọn? Ẹ pẹ̀lẹ́ sà. This is not fun. You mean Shewa is one controlling Ayọ̀lá now? I'm saying the truth. It can't be true. Torí mo mọ Shewa dáadáa. Drama pọ̀, ó ṣe gudu méje. Ọ̀rẹ́ wa ti jẹ kọjá rẹ̀. That's serious. Ẹ ò rí bó ṣe rí ni, ṣé bó ṣe fílẹ̀ ńgbà tó lọ sí UK? That's serious. Ọ̀fun mi gùn. Ayọ̀lá is looking healthy. Ó ti jẹ mọ́ yó bó ṣe wà ẹ́. Ẹ̀yin lẹ́mọ̀ ẹ ṣé o. Ẹ ṣé o. Àmọ́ wọn kí n tó kúrò Nàìjíríà mo mọ Shewa dáadáa náà. Mo máa tutù bẹ́ẹ̀. So Drama pọ̀. I think she's a good girl. Anyways, you're welcome to Nigeria. Thank you, my brother. Hope you're prepared. Very prepared. $1. Badmus. Welcome to Nigeria. Pleasure. Just feel at home. Sit down. Thank you so much. Yeah. No, you have a nice apartment. Try go. This place is nice. So honestly, Shewa told you Ayọ̀lá. I don't lie to you. Okay, Shewa told you. Alright. Look at your face now. Oh, come on, son. You want to let everyone come and talk. What do you mean? What I'm seeing good looking all the time. Come on for Anything to do for me. anything. But I wish to Bali Bashayo and Shewa sọ̀rọ̀ fún mi. Pẹ́ tí mo ti generalize. It's been a long time. Don't be sure. Texas generalize. Ó fẹ́ jẹ́ inú iṣẹ́ wa. I wish. Okay, no problem. Ẹ máa jẹ́. No problem. Shewa! 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 Fẹ́ pè mí pa ni. Oh, my sister. Welcome. Nice meeting you. Nice meeting you. Pẹ́ tí mo ti rójú yín last. Ẹ lè fi tọ́jú Ayọ̀lá mi. It's a pleasure.
So, ṣé wà? O ṣàrántí ọ̀rẹ́ bíi Badmus. So, ó ṣe di no. So, ó fẹ́ jẹ iyán lókàyèsí iyán ẹ́ńjìn iyán tó ń fi ṣàǹkún tán ọkọ̀ lè wá sáré jíjí náà tó ti náà. Kò lè sáré pípẹ́ gbóyán fún pàdé ẹ̀yán. Wọ́n máa fọwọ́ fún àtọ́. Tọ́gbọ́n tó ń fi ṣàǹkún iyán odó. Mo bọ̀. Thank you so much. Ọmọlọ́mọ yẹn. Sí ọmọ in America now. Wọ́n ọmọ Texas and ti yàyà mẹ́rin. I wish kò tẹ̀ wá lọ́yọ̀ kan kẹ́kọ̀ọ́ sí Nàìjíríà. Yẹ kó rí bẹ́ẹ̀. Ó wù mí wá náà. Kádàrá náà. Ó lè wá náà. Sọmọ a ní kò sọmọ tó dá Texas. Kò sí. So Nàìjíríà lọmọ wà. No, ọmọ bí ilé ìwé bí ṣe wà yóò sí Texas. I tell you. Ó rí ẹ̀. Ó scarce. No, tó bá tiẹ̀ scarce àmọ́ a ní kò sí. Ọmọ gidi ò sí bẹ́ẹ̀ ní sẹ́wọ̀n. Ìyán ló fẹ́ jẹ. Ìyán lè fẹ́ jẹ. Ìyán àdó. Ilé ìyá. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ayọ̀lá ṣọ́ ara ẹ̀. Ayọ̀lá ṣọ́ ara ẹ̀. Ọmọ mi o. So. Ó lọ́lé láàárọ̀. O tún ní máa dì í sí. Ó lọ́lé láàárọ̀ tẹ́lẹ̀ tó kéré jù òfin lẹ̀. Ó wá dé iwájú kò síbẹ̀ o kẹ̀kẹ́ náà. Ìyẹn ó wá sọ yẹ́ mi fún yẹn. Ẹni wá ní ọ̀rọ̀. So tí ìbá make provision fún lẹ́gbẹ̀ẹ́ tó ní mo jáde. Ìyá àmọ́ kò ti gbé owó rẹ̀. Táwọn bá gbé mi ò wọ́ tó ń jẹ ọ̀rẹ́ mi gbọ́. Your friend, who is your friend? Ta lọ rẹ̀ ẹ́? O tún bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ ní ìwé ẹ̀kọ́ sọ fún mi. O tún bẹ̀rẹ̀. Àbára. Èèyàn tó fẹ́ wá kí lẹ́yìn tó owó sílẹ̀. Àbí ẹ́ńjì kan wà lẹ́tí mo fẹ́ bá ìjọ wa. So crime ni. Ó fẹ́ kí n fọwọ́ mi fún. Crime ni. Ó fẹ́ kí n fọwọ́ mi fún. Nígbà tí nǹkan ṣe lórí, ṣé mi ò tọ́jú? Ṣé o fẹ́ kí n fọwọ́ mi fún? Ṣé mi ò tọ́jú bẹ́ẹ̀ ló? Ókè, dámi ló fẹ́ kí n fọwọ́ mi fún. Bóyá náà. Kí n fọwọ́ mi fún yóò fún. Ayọ̀lá lẹ́nu ẹ̀, o sọ. Ayọ̀lá, so it's true. Èmi sọ fún tẹ́lẹ̀, olùfẹ́ jẹyún tó ń fi ṣàǹkún. Sọ o ti rojọ́ mi àbí? Ó ń wọ ẹjọ́ mi. So mi ò Ó ń wọ ẹjọ́ mi. freedom of speech wà Nàìjíríà. Ẹ wait mi bọ̀. Pẹ́pẹ́ jẹ yín ni, à ń kọ́ mi. Ẹyin náà, ọ̀nkú, pẹ̀lú wá fẹ́ lùkì àbí tẹ́sà gbọ́dọ̀ ní. Tó yín dàbí ẹrù olè, ẹ máa wò fún mi. Pẹ̀lú báàgì òṣìṣẹ́ gbé wá sí ibi ẹ̀wá lẹ́fẹ̀ẹ́ ju jẹyán lé mi. Ẹdún mẹ́rin mò ń bọ́ ṣẹ́ nínú ìhẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀fọ́ pẹ̀lú èdè máa fún ọgbẹ̀. Ẹ̀dùn kó bẹ̀rẹ̀ mò ń bọ̀. Ẹ̀gbọ́n fẹ́ torí kẹ̀dẹ̀kẹ̀ ní ọjọ́ ìlú. Ọ̀rẹ́ tó bá máa padà sí kó wà jẹ́ pé ìdí la máa gbà wá sí bàbá wa rẹ̀ adélé. Ó yá àgbẹ̀. Ọ̀rẹ́ Fidex Badmus. Yes, my God. Ìwọ náà ti experience nǹkan tí mo ń tíráṣì fún tí mo tíráṣì mọ́ mi mọ́tò nígbà tó dé lẹ́kùn pé bó ṣe rí bọ̀ ìwọ náà dẹ̀ ti wá witness ní sí bọ̀ ní nǹkan tí màá sọ ni pé mi ò expect from Shewa. Mi ò expect má bínú. These are the attitude táwọn ọmọ Texas I was in California 2 weeks ago. Ọmọ tí mo bá pàdé that Florence come misbehave like that but nevertheless it's everywhere. You mọ̀ pé ọmọ ilé ṣe bẹ́ẹ̀. Jacob say manage bí di ọ̀la sama fine sama sort everything out. It's fine. So maybe tomorrow we just get out of here. No, it's fine, my brother. You're welcome. Adéṣẹwà. Dádì mo dá yín lóhùn. Ẹ̀mélòó mo pè ọ́? Ẹ̀mẹ́ta. Ṣé orí kì í má tàn ẹ́ gbogbo bí mo ṣe ń gbọ́ nípa rẹ̀ ò tẹ́ mi lọ́rùn rárá. Gbogbo wà tó ń wù ló ṣe kó ń bí mi inú. Gbogbo òròyìn rẹ tí mò ń gbọ́ kò dùn mọ́ mi inú rárá. Torí ọkọ rẹ dé bí ó ṣàlàyé gbogbo ẹ̀. Ó ní bó ṣe ń bò lòun bú bàbá òun lòun fi ran òun rí. Lẹ́yìn ìgbà ló tún ṣépè fún ìyá òun tí tó wà lọ́nà òun. Torí tó wá dùn mí jù ní pé ìyá rẹ̀ Àṣàkẹ́ Àṣàkẹ́ mi ọ̀wọ́n ọlọ́ba mi fọ̀rọ̀ kẹ́ ìyá rẹ̀ ò bá mi gbónú rí kò sí pé báwọn mọ̀lẹ́bí mi rí Ọlọ́run wa mọ̀ tó ti kù ọ́ àbírú ọmọ ọgbọ́n ló fẹ́ yà ní pàtó tó fẹ́ gbélé ọkọ tó bá lè ṣọ́ra rẹ̀ ibi tó ń bá lọ yìí tó bá ti kọjá bó ṣe wà yìí nísìnyí máa kọ́ ẹ̀ lọ́wọ́ ni kò sọ̀rọ̀ ha máa kọ́ ẹ lọ́mọ ní. Ẹ máa kọ́ ta lọ́mọ.
nítorí bàtà tó máa fọ ọmọ yín lọ́mọ. Ó dàgbà rẹ̀ pé tẹ́ bá ti kọ́ ọ lọ́mọ ẹ̀ kèmí náà lọ́mọ nìyẹn. Ẹ ṣé mo pè ẹ́ sọ̀rọ̀ tí ó kàn ẹ́ báwo ọ̀rọ̀ tá a sì jọ sọ. Báwo ni òye ní kọ́ mi? Báwo ni òye ní kọ́ mi? Nígbà tí àdàgbà tó yìí tí àdàmọ́ pẹ́ lè fi mọ́mọ́ tí wọ́n fẹ́ kọ́ adúrú ilé lọ́mọ. Ìwọ lọ́lọ́run. Lórí ọmọ fọ́gá kan. Lórí ọmọ fọ́gá kan. Ṣé ìwọ ò fẹ́ kẹ́gbọ́n rẹ̀ lọ́kọ ni? Àǹtí mi, nígbà tí àdàgbà mú ibi ọ̀tí wálé, mò ń sọ̀rọ̀ so nítorí ọmọ àlè kan ti jẹ́ pé tí bàbá ẹ bá kọ́ lọ́mọ gbogbo ìdílé wọn máa fall apart nítorí tiẹ̀ lẹ́fẹ̀ẹ́ kọ́ àti tèmi lọ́mọ. Ó dà tẹ́ bá kàn àti mi lọ́mọ tí mo bá ti sùn nílé iná ẹ̀pẹ̀ mi lọ́mọ àlè. Ìwọ ọmọ àlè náà ló ń kú tẹ́lẹ̀. Ẹ máa kàn àti mi. Ọ̀rọ̀ yìí ti yé mi. Ẹ̀yin méjèèjì ẹ ti jọ ń gbìmọ̀ pọ̀. Ẹ̀yin méjèèjì tí ẹ jọ ń wọ ọmọ àlè gbá. Ó ti yé mi. Ẹjọ́ wa ń gbìmọ̀ pọ̀. Ẹ̀yin méjèèjì jọ ń gbìmọ̀ pọ̀ lórí mi. Ètí màá ṣe lómi ló wà. Adéṣẹ́wà gbọ́ mi. Gbogbo ibi tí ó padà já sí náà ni pé màá padà pẹ́ lọ́mọ. Sọ bẹ́ẹ̀, èmi mo sọ bẹ́ẹ̀. Ẹ̀yà náà mi ẹkú kalẹ̀ o. Ó kí pẹ̀ káàbọ̀ sí bí ìpàdé tá a pè lónìí. Torí kó bá lè dáadáa. Wọ́n sì bínú pé mo pè é dìde pé ká lè láǹfààní láti yanjú rògbòdìyàn tó wà nílẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Ayọ̀lá àti Adéṣẹ́wà. Èsì tó fàájú pé rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ní inú ilé wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti wá pọ̀ jù. Kódà ó ti fẹ́ẹ̀ pín mí lẹ́nu torí ọkàn mi ò wá balẹ̀ mọ́. Ìdí abájọ rèé tí mo fi rò pé kájíjọ gbogbo ẹ̀ bí a ṣe láǹfààní láti yanjú rẹ̀. A mọ̀ pé Adéṣẹ́wà àti Ayọ̀lá ọkọ àti ìyàwó ni wọ́n. Ṣùgbọ́n ó máa nídìí tí gbogbo nǹkan fi wá rí bó ṣe rí nísìn tí nǹkan fi wá fararọ. Ìgbé mi àkọ́kọ́ fẹ́ kí Ayọ̀lá kọ́kọ́ ṣàlàyé tí ń ṣẹlẹ̀ lọ. A lè mọ ibi tí a gbà láti lè yanjú gbogbo ọ̀rọ̀ tí ń tẹ́lẹ̀. Ayọ̀lá, èmi á fẹ́ kó ọba mi yan ní fẹ́rẹ́fẹ́ pé kí ká lè mọ ohun tí ó ń fa gan tó jẹ́ pé ìméjèèjì tí ẹ̀ fẹ́ fi ń gbà láàrin ọ̀rẹ́. Àgbáyé adalẹ́ sá. Ní ráńpẹ́ tí ẹ sọ, ẹ mọ̀ bá a ṣe ń ṣe ìgbéyàwó tó kò pẹ́ kò jìnnà náà ni ìkan yí bírí. So bó ṣe wá yí bírí yẹn all of a sudden náà bí ìkan ṣe yí bírí náà ni ìyàwó mi náà yí bírí. Wọ́n á wò pé bíríbìrì tó ń yí àti gbogbo ẹ̀ ṣàwá dà ó ní pé mi ò lè sọ̀rọ̀ mọ́ nulé depression gbogbo ẹ̀ ṣàṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣàpá. Kí ló ṣẹlẹ̀ kí ló kò yé mi níjọ́ àti kọ̀ǹtù ẹ̀ gẹ́gẹ́ bí alẹ́lẹ́ but lẹ́yìn pé ipá mi kà mọ́ so mo ní ó ti dà ó ṣàkóso kò jí mọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìyàwó náà lè ṣe máa bá mi bẹ̀. Mo nífẹ̀ẹ́ wàláì mo nífẹ̀ẹ́ Ọlọ́run gbọ́ ó pọ̀ gan mo nífẹ̀ẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ jọ̀ọ́ dájú. Lọ ṣe ohun gbéra lẹ̀. Ó nífẹ̀ẹ́ rẹ̀ mo sọ bẹ́ẹ̀ tí ó bá nífẹ̀ẹ́ rẹ̀ kò ní máa ṣe bó ṣe ń ṣe yìí ṣùgbọ́n àwọn ọmọbìnrin ayé òde òní bó ṣe máa ń ṣe nìkan náà ṣàánú wa. Tẹ wá ṣe ń bíbí ẹyẹ kan sọpẹ yín sí. Irú ọmọkọ́wọ́ wo ló fẹ́ yà? Sọpẹ wọn sọ̀rọ̀ ní dájú sọpẹ wọn sọ̀rọ̀. Mo ní kó gbẹ́nu rẹ sọ̀rọ̀. À ń jẹ́ ẹ̀kú kó tọ́láwò tó ń gbọ́wọ́ rẹ̀ sáwo. Àná mi iṣẹ́ ló ti dojú rẹ̀ nísìn. Kí ni ká ṣe bó là á ṣe yanjú òkìkí tí ó tó wà? Àná mi owó èmi àti ló kù sí. Ẹgbẹ́ ọ̀la yẹn fẹ́ ṣe báyìí. Bàbá wọn yẹn jẹ́ náà. Wá méjì ló kù sí. Kò ní dà fún yín. Ẹ̀dà mi, aláìbàjẹ́ ni. Bọ̀dádì, àwọn ìmúpòrò kan common sense náà kọ̀ mọ́. Tí ó bá ṣe bẹ́ẹ̀ ni, èmi àkọ́bí lọ́kùnrin wà nílé family mi tí ẹ pè mí sí. Ẹ̀bùn tí ẹ ṣe jẹ́ sọ́rọ̀ ẹ̀ la fẹ́ sọ ní tó a fi bí ọ sí. Ẹni tó bá tún sọ̀rọ̀ ẹ̀mí àti mi ò dẹ̀ bá sọ̀rọ̀ ògùn ló máa pa. Fìjàbí.
ẹ jẹ́ sọ̀rọ̀ jáde ẹ ò dádì. Òun sọ̀kò lu àná. Tí mentality olòṣì bá ti báyọ̀ múlẹ̀ òun ló máa kọ̀ ṣe báyìí. Nígbà táwọn newsers wá sínú ilé bàbá òpó tó bí mi ọ̀rá nù ogun máa pa kò ní yẹ olórí burúkú èèyàn ọ̀bú kí ló fún bàbá lápapá ẹni god láti lè pọ́ ní láti máa sọ̀rọ̀ láti ní ẹ̀ka. Ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ló máa bá sọ̀rọ̀. ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà ẹ jẹ́ kó fún ní tiẹ̀. Orí dáa fún un. Bàbá ìgbà tẹ́ ti wọlé tẹ́ ti sọ ní bí orí ìwèrè ni mo ti mọ̀ pé nǹkan bẹ mọ̀ pé láyé ìrètà ìdẹ́pẹ́ ló dá ìtí ò dá sínú mọ̀ nígbà tẹ́ ẹ̀ lówó lọ́wọ́ nígbà tẹ́ pé mentality olòṣì ló wà lọ́wọ́ yín mo wá sẹ́ pé sùn yẹn sóòlù lẹ́ máa fi máa fẹ́ ó sọ̀rọ̀ sínú àwọn máa fẹ́ lọ. Fìjàbí ọmọ àlè ló fẹ́ yà o. Èmi yọ ọmọ àlè. Ride on. O ṣí àti mi ò ní kú fọ́kọ ẹ̀ kò ní dá pínsà. Ẹ wo tí bá sọ̀rọ̀ tí ẹ̀kọ́ bá tún dún oògùn ló máa pa. Mo mọ̀ pé ìyẹ́ ò sí láyé láti tọ́ ẹ̀ olóyè yàyàkúyà ẹ̀ olóyè yàyàkúyà tí bàbá ẹ̀ tọ́ pé ẹ̀ ti lọ fún táyà lọ́dọ̀ ẹ̀ tí mo fún sọ yẹn náà ó èlì mo pa ni. Bàbá mi ló bàbá sọ̀rọ̀. Ìwọ náà ti wá ní god. Dádì. Ìwọ náà ti wá ní god láti máa bẹ́ mi sọ̀rọ̀. Fìjàbí irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló ń sọ yìí sọ́mọ káwọn àlejò ní bẹ́ńbì. Mo sọ̀rọ̀ mo yọ̀ jáde. Tí mo bá lè yọ ohun tó wà lápò mi ní mo yọ̀. Bámi náà ọmọ àlè ló fẹ́ yà ó yá jáde. Ẹ má lè tún jáde àṣẹ títẹ̀ ọmọ kẹ́tọ̀ sọ. Ẹ lè máa yẹ kí idiot kan máa bá àti mi létí. Mo fẹ́ kú sáà. Ride on. Ṣé wọn ló fẹ́ fẹ́ gbọ́n rẹ ni? Dádì ẹ jẹ́ kó sọ̀rọ̀ sí mi. Dádì máa change ẹ̀ fún yín sí o. Máa change ẹ̀ fún Màá change nínú lédè mi kó wá ra mi kọ́ ló fẹ́ change ẹ̀. Ó yá jáde bí sáwà. Mo rí mo sì. Ìwọ ọmọ yóò jáde ìwọ ló lé yàn. Ayọ̀lá. Ṣé wọn ló kọ́lé ni? Ẹ̀jẹ̀ àmọ̀ lọ. Àmọ̀ ríra. Bàtà mo ní mo sọ̀rọ̀. Mo sọ̀rọ̀. Fìjàbí. Ẹ̀fẹ̀ jẹ́. Nbo lọ ti gbóyún yín wá ná. Dádì, tí ẹ bá ti fọmọ fún tálíkà, irú àwọn consequences. Àwọn ló push mi o. Àwọn ni o. Tí ẹ bá ti fi ọmọ fún tálíkà, ẹ wá olówó ẹgbẹ́ yín kẹ́ fọmọ fún àwọn tálíkà yìí lọ́fọ̀mọ́. Ẹ wá ṣe ẹ ká lọ gba PS5. Irú ọmọ kọ́mọ wo lélẹ̀ báyìí tó lọ. Ṣé ń ṣàwọn ọmọ lélẹ̀?
Hello, babe. Yeah. Ó ti jẹ́ kí n wà worried látara náà. Ibo ló gbé fóònù sí náà? Fóònù wà lọ́wọ́ mi. Ṣé o ti try ẹ̀? Mi try nígbà méjì náà, ó lọ ò pick ẹ̀. Ibo ló wà báyìí? Mo lọ get nǹkan down the street. Okay. Ṣé a ti sọ̀rọ̀? Yeah, sure. Did you know that I love you? I know, right? To be frank and sincere, I really love you. I don't even know what I can use to qualify the love that I have for you in my heart. Okay? What is there is that I can say it boldly that I miss you now. I mean, come on, guns, you know, school. Okay. Yeah, I get me so like I really have missed you. Ìgbà wo ló máa wá sọ́dọ̀ mi nsìn láti ẹ̀dẹ̀ rírà. Oh, we can. I have a lot of stuff to sort out. I'm sorry now. I'll try. You try? I'll be expecting you. Welcome. Okay, No thank you. problem. Look at me, really. Yeah. Are you sure? You're beautiful too. No. Not like the other Shewa thing. No, I just stopped. Hey. Really? You like it? You like it? Can I? Sure. Feeling shy. No. So, plans. You have any plans? Yeah. I don't actually have a plan like that. We plan lots of things, but no. I just hope as we go in, we plan ahead, and I believe plan will work out. Yes, what? What? I'm not letting you go. I'm not ready to go. We're gonna die here. Let's be married. Ma, ọ̀gá mo ń bọ̀ ma o. Gbọ́dọ̀ wọ́n bọ̀ lè jò. Okay ma. I don't really have a plan, but you know, as time goes on, I think we're gonna get a plan. Okay. That's what I'm Olúwa ṣàánú ọ̀gá ìbáyìí gbogbo àwọn ọkùnrin ló kàn ń gbé tó ń jù ú lẹ̀ ó ti wo ilé náà wá Olúwa jọ ó ké lè já gbé orí fún un ọ̀gá mi dẹ̀ níwà dáadáa. Thank you. So, you were talking about what do I have in plans? Let us hope with God. Everything based on God. But I hope you won't be like my other wife. Come on, be friends. Are you sure? Thank God I found you. You got too much experience in the past cultural repeater. You must be mo ti ṣe mistake kan wọ́n dẹ̀ ní tẹ́sí bá dá ní kànáà so I got you and sincerely I love you deep down in my heart. You get it. And I love you too. Are you sure? Like, I bless that I met you. You know, the thing is, I'm actually not a shit girl. You know, like, the best quality, everything about you. You're the best man, and usually it's hard to date because no, the reaction of you. No, I'm not like that. Also, how? Yeah. Where's that? Daddy! Daddy! What happened?
How far, okay, me? How's everything? Just thank God. Have your seat. Yeah. How could you go along? Well, okay, about everything. About the share. You are Tom Moisha. Thank you. Only you can get I can't go now. Everything will be fine. Amen. No, you understand. So, solution. I do pay. Very much of LA or doing that party. If you are ready, I'm ready. You yourself, you know. Yes, Ọkùnrin. Well, máa fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ náà ni. It's true, but nǹkan tó sọ lẹ́ẹ̀kan àwọn Yorùbá máa ń kó rẹ̀ wọ́n ní nǹkan tí Yorùbá ló jẹ́ ọ̀rọ̀ fún mú. Ó mọ. So if I don't love you, I will not come to you. And you're right, and I just hope you are not lying. Ṣé òótọ́ ni gbogbo ilé? Because ọkùnrin, èmi mọ̀ nǹkan tèmi sọ. Yes, ìwọ ló kù sí lọ́wọ́. Lọ́nà wo? Yes, I told you. Taking my mommy and daddy. When I know them, and then you know the next thing. Well, it's major issue. Ìyẹn ó ṣe ìṣòro. Màá fi lọ́lọ́run lọ́wọ́. Àmọ́ bá dẹ̀ ṣe rí. Àti mo mọ́mí àti dádì ò ní ṣòro rárá. Ọ̀rẹ́ kéré nìyẹn, bẹ́ẹ̀ ni. Kódà, ló pè é mo ti gbọ́. Kí ni ìyá fún àǹsí kí ló fẹ́ mi? Àmì tí? Fífẹ́ àmì. Sá! Ọkọ̀ tó rí jẹ, oúnjẹ omi àkúṣe ayé. Òfútù fẹ́ tẹ̀jà, empty vessel, àyínyìnyín, akíkíkí, síbẹ̀ náà kẹsí kankan, ìdúró, vacuum, empty vessel. Ọ̀sẹ̀ wáyé wá kí ni nígbà mi. Kìkì rẹ̀ pé ní ẹ̀yà afẹ́ ẹ̀kọ́. Kò wáyé kó wá lówó, kó wá kìkìkìkì. Àwọn oníṣẹ́ òfin gbẹ́ tí náà wá padà wá bá mi. Àwọn ẹlẹ́sẹ̀ ra mi tó kí ẹ̀ nì. Dedex. Pàdí mi. What's up now? Ayọ̀lá ńlá. Àfààná. Kí ló ń ṣẹlẹ̀? Wà ókè. Sísí mi. Kí ló ń ṣẹlẹ̀? You are looking beautiful. Ìyẹn. Pàdé ẹ̀. Ayọ̀lá. Ìjọba. Kí ló ṣe ẹ́ náà? Jókòó jàre. Ayé ò pẹ́ yé èèyàn. Ọ̀pọ̀. Ó ti yàtọ̀ gan o. Ò ṣọ́. Nísùúrù, báwo ló ṣe ṣe? Adé mi sọ fún mi. Kí ló lò? Bóyá kí ni mo wà fortunate ni àsìkò yìí ni. Ọmọ ó wà fortunate. I just met her like that and That's found grace myself here. now. That's grace now. Wọ́n ti rẹ́ pé mo mọ bí mo ṣe ń ra nǹkan fún ẹgbẹ́ ẹ̀. Ìsítórí lẹ̀ jàre. Torí gbogbo ọrùn ẹ̀ báyìí kì í gàgà. Ìsítórí lẹ̀ jàre. Ọmọ anyway ṣá, ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ náà. Wọ́n kọ́ tí mo mọ̀ ní pé torí ṣẹ̀wá yẹn. Ṣẹ̀wá yẹn Ọlọ́run ojú ọmọ yẹn máa jà. Kádàrá tẹ̀ ní wàhálà tẹ̀ ní. Àtẹ̀lẹ́yìn ojú ọmọ yẹn. Ọmọ yẹn ò ní ròdù. Kéèyàn rí fine boy bíi tiẹ̀ kó rí bó ṣe túṣọ̀ báyìí. Mi ò láyé o. Anyway ṣá, congratulations. Thank you. You're welcome. Ọmọ, mo rí nǹkan o. Kí ni ẹ? Mo rí nǹkan Ayọ̀lá. Kí ló rí? Ọmọ yẹn tó wá sí géètì fún mi. Ọmọ ọ̀dọ̀ wa ń dùn. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ọ̀dọ̀ nìyẹn. Àbí má sọ fún mi pé o fẹ́. Má try ẹ̀. Má lọ bẹ̀rẹ̀. Anyways, wo má kò tẹ̀ try ẹ̀. Má sọ̀rọ̀ lọ bẹ̀rẹ̀. Kí ló fẹ́ jẹ? Anything. Adéṣẹ́wà. Mo ní pé kí wọ́n sọ fún mi ìwọ ọ̀rọ̀ Ayọ̀lá òkú yìí ni mọ́ wọn. Kí ló tún ṣẹlẹ̀?
Lẹ́nu ọjọ́ mẹ́ta yóò kàn ti wá change pátápátá. Ayọ̀lá ti change pé ń ṣìyàn tí mo mọ̀ tẹ́lẹ̀ mọ́. Ní ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe, mo ṣáà ní pé kí n wá fẹjọ́ ẹ̀sùn nítorí mi fẹ́ fa wàhálà. Ẹ má sọ pé bí àwọn wàhálà mi púpọ̀. Ẹ jẹ́ kí n wá fẹjọ́ ẹ̀sùn ní báyìí dáàdì. Ó dàbẹ̀ ṣùgbọ́n kí ni tí ó ṣe lọ nípa? Àdúpẹ́ dáàdì. Ṣé ní gbogbo ìjà tèmi àti Ayọ̀lá ń jà látọjọ́? Torí ti ọ̀rọ̀ ajé mi, ìgbé bóyá nìkan tó ṣe fún mi. Dáàdì Ayọ̀lá á lọ láti àárọ̀ di alẹ́. Àwọn máa mú chicken change bọ̀ wálé. Bí pé mo fẹ́ ṣe ọbẹ̀ 10,000 báyìí Ayọ̀lá lè fún mi ní 3,000 naira. Kémi á di 7,000. Mo dẹ̀ ti ń forí ti torí wọ́n ní ilé ẹ̀kọ́ pé ká máa forí ti. Bọ̀dáàdì mo ṣáà ń forí ti bọ̀ báyìí dáàdì mo ti wá change pàápàá tó yẹ pé mi ò rí ẹyẹ tó ń jẹ Ayọ̀lá ní mọ́. Bóyá ó dẹ̀ ti lójú síta ni mi ò mọ̀. Ṣùgbọ́n mo ti gbọ́n tó sọ ṣùgbọ́n ìwọ náà torí ńgbà tí ìyá rẹ̀ ń bẹ láyé sọ̀gọ́ mọ́ mẹ́nu ń bà ìyá rẹ̀ Àṣàkẹ́ gbogbo bí nǹkan ṣe rí nísìnyí gbogbo ìyá náà ló mọ̀ lásìkò tí n bá fún ìyá rẹ̀ ní náírà mẹ́ta ó mọ bí ó ṣe ṣe nǹkan tí ó fi jẹ́ náírà márùn gbogbo nǹkan ló ṣe pé ó gba mímọ̀ ṣe ọgbọ́n nìyàn fi ṣe gbogbo nǹkan ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá rí nísìnyí bí náà bá tọ́ láṣọ ẹ̀jọ̀ tọ́ lé gan-an a jẹ́ pé màá tún gbé ìgbésẹ̀ yẹn kí n lè láǹfààní láti pe Ayọ̀lá kí n bá sọ̀rọ̀ á lè mọ tó ṣẹlẹ̀ kan tó fúnra rẹ̀ tó fi gbé ìgbésẹ̀ lẹ̀ àrọ́yàn sí Ayọ̀lá pé kó wá rí mi àwọn náà kí n máa ṣe é so ní tó bá ṣe náà tóun náà fi ń wú abẹ́ a lè láǹfààní láti ṣàlàyé fún un tó wáyé pé bó ṣe sọ ẹ̀ náà ló ṣe rí àmọ́ orí ìgbésẹ̀ tí a gbé aṣáájú kò ṣe sùúrù ṣùgbọ́n ọ̀dà. Má yẹ kí n lọ mú ìdíje Alpha. Ẹ kúlé o. Ìmọ̀ kábọ̀. Ṣé Bẹ́ẹ̀ni ti wọlé? Ó ṣẹ̀ wọlé báyìí, mo sì ń múra gan tí mo lè sọ pé bá kí n sáré lọ kí n lọ gbóni mi ọ̀hún kò tí wá tí lọ mú. Ìrírí àbíṣe kò ṣe gan ni, thank you so much. Pé ó mọ kéèmí náà tí máa ń lọ disturb ara mi ni. Bó ṣe sá wọlé ń bì ilé ẹ̀kan ló sọ fún mi, ìta ló lọ mú ẹ ní school ló wá sọ pé ó ní àǹtí ló lọ mú àmọ́ níwò pè mí náà ló wá sọ fún mi pé àwọn ọ̀rí ẹ pé inú gan tẹ̀ tó pé mo tún rántí. Onígbègbè ìjàre ọmọ mi ni so and it's my right. I really appreciate you. Stop now. Oh God. Thank you. No. I supposed to appreciate you really. You understand because the way you are treating my daughter is very. Inú mi ń dùn sí ni. That's my duty, of course. Thank you. But kí wọ́n á ṣe gbogbo obìnrin ló mọ̀ ẹ́. You understand what I'm trying to say? But the way you are doing. Àwọn tí o mọ̀ yọ̀ kọ́ni. Thank you so much. You take that. I think we still have still inside the kitchen now. Okay, baby. One of the kitchen we see here. Èmi gan ibi ń pa mo ìsọ pé kẹ́ ẹ dé. It's so nice. Cute. That is why I love you so much. I know I love you too. Come out to love you, but I thank God. To be frank and sincere, it's like the same thing. You really give me joy. Really, I can't lie. My daughter is giving me joy, but àwọn Yorùbá máa sọ kan pé kò ní kéèyàn wà kó má ní understand kó mọ nǹkan sọ. So you really give me joy. I really appreciate it. And then I know that God Almighty will bless us. Àtẹ̀tí ń wò wájú báyìí kan fún mi ní nǹkan kan tó wá ní. Kékeré nìyẹn. Ọlọ́run àgbàkóso. Inú mi àá dùn pé mo ti gbé tán. Yẹ́sẹ̀ kéré náà. Bẹ́ẹ̀ ni pé Ọlọ́run àgbàkóso. Àmín. That's what I'm trying to. Sorry, my dear. Fẹ́ràn mi kan. Ó wà nínú yàrá ó fẹ́ ṣàṣàmẹ́ǹtì. Kò dẹ̀ lè pè mí. Ẹ̀yin méjèèjì lẹ mọ̀ra yín, ẹ̀yin lẹ mọ̀ pé ẹ̀yin máa bára yín fa. Èmi tí wọ́n ti dúró òun tèmi tí wọ́n wo fíìmù. Bàbá tó rú ẹ̀ bó rú, èyí tó lẹ́yẹ jẹ́ ká tó rú, ẹjọ́ káyọ̀ bó gbà á nítorí Ayọ̀lá mo ti jọ́bọ̀ yìí o. Tí ẹ bẹ́ẹ̀ bá kọlẹ̀ kò sí àpò. Èmi ló fi tẹ́ máa kọlẹ̀ ìwọ gbé sílẹ̀ lẹ̀. Ta ni wọ́? Ó máa ṣe. Ó ti ṣe nǹkan tí ẹnì kan ò ṣe rí. Ojú rẹ gbọ́dọ̀ rí nǹkan tẹ́nì kan ò rí. Ó máa ṣe. Àwọn aráalé yín bàjẹ́.
èmi bàjẹ́ ó dé ẹbọ tèmi gbèrú. ẹ bọ̀ yìí àwọn tó ra yóò ní dẹ́kun gbà. fún nǹkan tó ṣe lónìí yìí tí ojú ẹni tí èrì nǹkan tójú rẹ̀ rí ojú ẹ̀ máa rí lónìí. ó dẹ́bọ̀nù èmi kí n bẹ́ẹ̀ jà kò sí wàhálà. orí ẹ yí ọmọ àlè orí àti òjú báyìí lọ ló wá da gbogbo aráalé ló dá wọn láwọn báyìí. àti òjú báyìí lọ ìwọ àwọn ìyá mi ò rí ńlá. ó tún sọ̀rọ̀ mi ò jọ dáadáa. ẹ bá ti di ẹ̀rọ tó ń lé ọ̀pára fún bàbá. tó bá bẹ̀rẹ̀ dá kí n sọ́dẹ̀ yàn. mo ti mọ sẹ́tífì ọgùn orí ẹ̀ burú láì. Baby mo ń pè ẹ́ náà. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ìwọ ni fọwọ́ kò ní sí. Èmi ní baby mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni. Mo fẹ́ bẹ̀ nǹkan tí mo ti ń ṣe látọ̀jú ọ̀ pé kó má bínú. Mi ò kàn mọ̀ mi tó wọnú mi gan seriously. Torí mo kàn wá wò pé nǹkan tí mò ń ṣe látọjú ẹ̀ tí mi ò rọ́mọ bí táìmù tí mo fi ń bá ìjà yẹn báyìí tó bá yẹ pé a fi ń ṣe eré ọmọ ni at least màá ti bímọ. So má bínú ọkọ mi olówó orí mi. Ṣé ní kò tó kọ̀ tí wàá ṣẹlẹ̀ báyìí? Mo ti ṣe mistake fún ẹ̀mí ní síta. Ó ti ṣe kí ni? Ọkọ ti lọ. Ó bọ́. A padà fọ́ fún mi. Kí ni mo á fẹ́ ṣe báyìí tí nígbà mi báyìí? Mo ta gbóná bá mi dé o.